ǹjẹ́ ẹ kú lé báyìí là ń kí ara lé ẹ̀rì wá náà là á kérú ọ̀nà àkú àtàárọ̀ mo kí wa pé a kú dédé àkókò yìí níbikíbi tí ẹ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 náà la tún wà ibẹ̀ náà lẹ já sí ibẹ̀ náà gbé yín wá ibẹ̀ náà sì gbé yín dé tó fi já sí pé wọ́n ti gbé yín débẹ̀ lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 tá a ti ń ka ìròyìn lówùúrọ̀ lọ́sàn-án àti ti àṣálẹ́ àṣálẹ́ ní náà la tún mú wá fún wa ojú tẹ fi ń wò ojú náà ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ etí náà ò ní di orúkọ oníròyìn yín òun náà ni àyànfẹ́ elédùnmarè ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà tá a mú wá. Mẹ́fà nínú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kogi tó ti gba ìtúsílẹ̀ báyìí. Bàbá burúkú kan rèé tó fi tìpátìkúùkù bá ọmọ bíbí inú rẹ̀ láṣepọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ máníjà ilé ìfowópamọ́ kan tó lu jìbìtì owó tó tó 650.8 million naira. Ìdùnnú ṣubú layọ̀ fábílẹ̀kọ pẹ̀lú bí ó ṣe dúró pípẹ́ lẹ́yìn ìgbéyàwó tí Elédùmarè sì fi ìbẹ̀rin ta lọ́rẹ. Ilé-ẹjọ́ májísírèètì kan nílùú Ìlọrin ti pàṣẹ kí wọ́n lọ fi àwọn adigunjalè méjìlá kan sọ́gbà ẹ̀wọ̀n ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó tó. Lábala ti eré ìdárayá gbajúgbajà òṣèré tíátà kan farapa lásìkò tí wọ́n ya fíìmù lọ́wọ́ ní ilé fíìmù wọn. Ní ipa ti ìròyìn òkèrè àwọn ẹlẹ́wọ̀n ṣekú pa ọlọ́pàá mẹ́ta kan ní orílẹ̀-èdè France. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Mẹ́fà nínú àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn ajínigbé tún jí gbé ní ìpínlẹ̀ Kogi ti gba ìtúsílẹ̀ báyìí. Bí ẹ bá gbàgbé ní ọjọ́ àìkú ní ọjọ́bọ̀ tí ń ṣe tọ́sídẹ̀ẹ́ sí ọjọ́ àìkú Sunday ọ̀sẹ̀ tí a lò tán yìí ó ní ìròyìn fi léde wípé àwọn adigunjalè kan àwọn agbébọn kan ni wọ́n ṣe ìkọlù sí iléèwé gíga Confluence University of Science and Technology ètò wà ní Ọ̀ṣàrà ní ìpínlẹ̀ Kogi nígbà tí wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbáradì fún ìdánwò àṣekágbá wọn ó ní wọ́n ka ìwé lọ́wọ́ ní inú yàrá ìkàwé wọn ní alẹ́ ọjọ́ náà tí àwọn agbébọn tí wọ́n sì fi yabo ilé ìkàwé náà tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ náà lọ. Àwọn ìròyìn wá fún wa wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn ọdẹ ìbílẹ̀ tí ń ṣe fìjìláńtì ni wọ́n ti yabo ibùba àwọn agbésùmọ̀mí náà tí wọ́n sì tú mẹ́sàn-án sílẹ̀ nínú wọn. A sì tún mú ìròyìn náà wá wípé márùn-ún míì ni ó tún gba ìtúsílẹ̀ ní ọjọ́ kejì tí wọ́n gba àwọn mẹ́sàn-án sílẹ̀ wàyí o àwọn mẹ́fà míì ni wọ́n tún ti gba ìtúsílẹ̀ báyìí ní àpapọ̀ wọ́n sì jẹ́ 20 ní akẹ́kọ̀ọ́ tí wọ́n ti jàjàbọ́ kúrò lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ajínigbé ọ̀hún wàyí o ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Kogi ìyún Fáńwò ó sọ ó lu gómìnà ìpínlẹ̀ náà ní ọ̀gọ̀ ẹnu pẹ̀lú bó ṣe já sí wípé kò káwọ́ gbéra ó sì ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí bí àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n ṣe rí ìtúsílẹ̀ gbà kò ṣàìṣe lálàyé pé àwọn mẹ́fà míì tí àwọn gbà yìí ni wọ́n ti wà ní ọ̀dọ̀ mọ̀lẹ́bí wọn báyìí tí wọ́n ti ń jẹ tí wọ́n ti ń mu tó sì ti ń gbé ìgbé ayé àlàáfíà wọn padà ó sì fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá rẹ̀ gbáyà gbà wípé kò ní sí àyè fún àwọn agbésùmọ̀mí kankan ní ìpínlẹ̀ Kogi káàkiri agbègbè tó wà níbẹ̀. Bàbá burúkú kan rèé tó fi tìpátìkúùkù bá ọmọ bíbí inú rẹ̀ láṣepọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkó ní Ìkẹjà ló ti pàṣẹ kí wọ́n lọ ti bàbá ẹni ọdún méjìdínlọ́gọ́ta tó ti ní kí wọ́n lọ tì í mọ́lé báyìí látàrí ẹ̀sùn wípé ó fi tìpátìkúùkù bá ọmọ bíbí inú rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 13 ní àṣepọ̀. Bàbá búyì tí wọ́n pe orúkọ rẹ̀ ní Joseph Gamor ó ní ó ti wà ní akóló àwọn ọlọ́pàá báyìí ní
ní ìgbà tí adájọ́ Patrick Adékọ̀mọ́yà tí ó fi ẹjọ́ náà tí ó ní ó ti jẹ̀bi ẹ̀sùn ṣùgbọ́n ṣáájú kí òun tó máa tẹ̀síwájú níbi ìgbẹ́jọ́ òun níṣe ni òun sún ìgbẹ́jọ́ náà sí iwájú tó sì ní kí ó wà ní àhámọ́ àwọn agbófinró ṣáájú kí ìgbẹ́jọ́ náà kí ó tó tún wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún tí a wà yìí. Ẹni tó jẹ́ agbè fún ọba tó mú ẹjọ́ náà wá sí ilé ẹjọ́ Ayọ̀délé Adéọ̀sùn ó ṣe ní àlàyé pé bàbá òun Joseph Gamor ó ní ó gbé ní agbègbè Golden Globe bus stop ní Ìmẹ̀kẹ́ ní Gbàdágìrì tí ń ṣe ìpínlẹ̀ Èkó. Ó ní ọmọ bíbí inú rẹ̀ ọ̀hún ó ní ó fi tìpátìkúkù ya pátámọ́ nídìí tó sì bọ́ ọmọ náà sí òwò tó sì ń fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ títí ẹ̀ ti fi wa òkun pupa ọmọdébìnrin ọ̀hún ti ṣe ọmọ ọdún 13 èyí tó já sí wípé òní ò fà á tí wọ́n fi gbé lọ sí ilé ẹjọ́ báyìí tí adájọ́ sì ní kàn fi sí ẹ̀wọ̀n kó máa ṣe fàájì kó máa gba àtẹ́gùn pẹ̀lú bó ṣe já sí pé àwọn sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú di ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún tá a wà yìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ máníjà ilé ìfowópamọ́ kan tó lu jìbìtì owó tó tó 650,850,000 naira ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nípínlẹ̀ Ọ̀ṣun nílùú Òṣogbo tí í ṣe olúùlú ìpínlẹ̀ náà ilé ìfowópamọ́ First Bank ní ọwọ́ ti tẹ máníjà ilé ìfowópamọ́ náà báyìí lórí ẹ̀sùn wípé ó jí owó ó sì ṣe màdàrú owó tó tó 650,850,000 naira. Adeniyi Sunday tí wọ́n pè ní máníjà ọ̀hún èyí tó ń gbé ní agbègbè Army Barracks Kelebe nílùú Òṣogbo ó ní ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Mohammed Umaru tí ó sọ wípé látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà Yẹmisí Ọ̀pálọ́lá ló ní látàrí ìwádìí owó tí ó di àwátì ní ilé ìfowópamọ́ ọ̀hún tí ń bẹ nílùú Òṣogbo ìyàn First Bank òní ò fà á tí wọ́n fi gbé àwọn olùwádìí dìde tí ìwádìí àwọn sì ti fi hàn pé máníjà ọ̀hún Adeniyi Sunday ó ní ọwọ́ nínú ìdigunjalè àti ṣíṣe jìbìtì owó náà pẹ̀lú bó ṣe já sí wípé àwọn ènìyàn tó tó 30 mìíràn ni wọ́n jọ ṣe ìwà màdàrú ọ̀hún ṣùgbọ́n tó ní ìwádìí àwọn tí ń lọ báyìí bákan náà ni wọ́n sì ti dá Adeniyi Sunday náà dúró ní ẹnu iṣẹ́ fún àǹfààní kí wọ́n lè rí ìwádìí náà ṣe gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Yẹmisí Ọ̀pálọ́lá ó tẹ̀síwájú wípé àwọn ò káwọ́ gbéra bẹ́ẹ̀ ni kò ní sí àyè fún àwọn oníjìbìtì kankan ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìlú tó súnmọ́ tó rọ̀gbà yìí ká pẹ̀lú bó ṣe já sí wípé gbogbo ntọ́tọ́ àti ohun tó yẹ ni àwọn gbé ní ìgbésẹ̀ láti tọwọ́ gbogbo àwọn oníṣẹ́ burúkú ìbọ̀sọ̀ kí wọ́n sì ń ṣe ìwádìí Adeniyi Sunday yìí lọ́wọ́ tí wọ́n sì ní láìpẹ́ tí ìwádìí rẹ̀ tí ó bá ti fi ojú hàn báyìí ilé ẹjọ́ ló kù tí àwọn yóò wa ọkọ̀ rẹ̀ gúnlẹ̀ sí. Ìdùnnú ló ṣubú layọ̀ fábílẹ̀kọ pẹ̀lú bí ó ṣe bí ìbẹ̀rin lẹ́yìn ọdún 14 tó ti ń wojú Olúwa fún ọmọ. Abilékọ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sabina Mama èyí tó ń gbé ní agbègbè Obolo Orie ní ìjọba ìbílẹ̀ Udenu ó ní ó ti rí àánú gbà báyìí ìyún ní ìpínlẹ̀ Enugu tó ti rí àánú láti ọ̀dọ̀ Olúwa ṣùgbọ́n ó sì tún rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí orí ṣẹ́gi ọlà fún láwùjọ pẹ̀lú bó ṣe já sí wípé lẹ́yìn ọdún 14 tó ti dúró láì rí ọmọ bí ní ilé ọkọ ó ní Ọlọ́run ọba òkè tí ó sì pèsè ìbẹ̀rin ọmọ làǹtìlanti kan fún un ní bí ọjọ́ mélòó kan báyìí ní ilé ìwòsàn ṣùgbọ́n arábìnrin Sabina Mama yìí ó ṣe ní àlàyé wípé àwọn kò ní owó lọ́wọ́ tí àwọn lè fi tọ́jú ọmọ 4 ní ẹ̀ẹ̀kan ṣoṣo pẹ̀lú bó ṣe já sí wípé olùkọ́ iléèwé gíga èyún secondary school teacher ó ní òun jẹ́ tí ọkùnrin sì tún jẹ́ awakọ̀ èyí tó pe orúkọ rẹ̀ ní Christopher tó sì wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí orí ṣẹ́gi ọlà fún láwùjọ wípé kí wọ́n má wo àwọn níran kí wọ́n ṣe àánú fún àwọn. Bákan náà ló tún ní òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti dìde ìrànwọ́ ṣáájú pẹ̀lú bí wọ́n ẹnìkan ṣe san owó tó tó 650,000 naira fún àwọn láti fi kúrò ní ilé ìwòsàn ọ̀hún ṣùgbọ́n tí owó tó kù tí àwọn yóò fi jáde kù owó tó jẹ́
ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà èyí 40,000 naira tí àwọn kò sì tí ì rí báyìí ó ní ilé ìwòsàn ni àwọn wà. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ tí gbogbo olójú aláàánú tó jẹ́ ti ọmọ Nàìjíríà wípé kí wọ́n dákun dábọ̀ wọ́n ṣe àánú fún òun àti ọkọ òun pẹ̀lú àwọn ọmọ mẹ́rin èyí tí Ọlọ́run ọba tó fi jíǹkí òun lẹ́nu ọjọ́ mélòó kan báyìí. Ilé ẹjọ́ májísírèètì kan nílùú Ìlọrin ti pàṣẹ kí wọ́n fi àwọn adigunjalè 12 kan sọ́gbà ẹ̀wọ̀n ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tiẹ̀ tó wáyé rárá. Ilé ẹjọ́ májísírèètì ọ̀hún lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n látẹnu agbèfọ́ba Sanni Abdullahi ó ṣe ní àlàyé pé àwọn adigunjalè ọ̀hún ó ní wọ́n ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ gbogbonìṣe ìyún Kwara State Polytechnic tí ń bẹ ní ìlú Ìlọrin tí wọ́n sì ń ja àwọn akẹ́kọ̀ọ́ ní olè. Òní 12 ni àwọn adigunjalè náà tí wọ́n bá ìbọn, àáké, oògùn abẹnugẹ̀ǹjẹ̀ àti àwọn nǹkan olóró mìíràn ní ọwọ́ wọn. Kò ṣàìsí lálàyé wípé àwọn adigunjalè yìí ó ní wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n pe orúkọ wọn ní ẹyẹ ní ìpínlẹ̀ Kwara náà. Ó ní àwọn náà ni wọ́n sì wà nídìí làásìgbò ìjà tó wáyé láàrin àwọn méjì èyí tí ẹ̀mí èèyàn méjì tí ó fi bá ìṣẹ̀lẹ̀ náà lọ níbi oṣù tí a lò tán yìí. Ó tẹ̀síwájú pé adájọ́ ilé ẹjọ́ májísírèètì ti ìlú Ìlọrin náà ó ti pàṣẹ báyìí wípé kí wọ́n lọ kó àwọn ọ̀daràn méjèèjì ọ̀hún sí ọgbà ẹ̀wọ̀n Òkèkúrá tó wà ní ìlú Ìlọrin ṣáájú kí òun tiẹ̀ tó ráàyè bá wọn fi ìgbẹ́jọ́ wọn sí ọjọ́ kan pàtó kí wọ́n sàlọ́ mọ́ gba àtẹ́gùn nínú ọgbà ẹ̀wọ̀n náà ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó wáyé. Lábala ìròyìn ìdárayá, gbajúgbajà òṣèré tíátà kan fi ara gbọgbẹ́ lásìkò tí wọ́n ń ya fíìmù lọ́wọ́ ní oko eré wọn. Gbajúgbajà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọlámilékan Àyìnlá tí gbogbo èèyàn tún mọ̀ ní Àyìnlá ayé ní káàkiri ojú òpó ayélujára. Òní ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti fi ara gba ọgbẹ́ lásìkò tí wọ́n ya eré kan ní sọ́mìlì ìyún ìsọ̀ pákó níbi tí wọ́n ti fẹ́ ya eré tó ní ṣe pẹ̀lú pákó àti àwọn tí wọ́n la igi náà. Wọ́n ní igi tí wọ́n fi ń la máṣíìnì tí wọ́n fi ń la igi ọ̀hún tí wọ́n pè ní sọ́ọ̀ òní ó ṣèèṣì jábọ́ sílẹ̀ lásìkò tó ń ṣe iṣẹ́ lọ́wọ́ tí ó sì fẹ́ jábọ́ sí orí Ọlámilékan Àyìnlá náà èyí tó ní Ọlámilékan náà ó ní ó dunra tó sì fi ọwọ́ tó fi dáàbò bo ara rẹ̀, ọwọ́ tó gbé sí ojú irin tí ń ṣiṣẹ́ lọ́wọ́ yìí tí wọ́n pè ní sọ́ọ̀ ó ní ó ṣe bẹ́ẹ̀ tí ó fẹ́ gé ọwọ́ náà jábọ́ sílẹ̀ pátápátá ṣùgbọ́n tí Ọlọ́run ọba tí ó kó yọ tí ó sì di ẹni tí wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn. Òun náà fúnra rẹ̀ Ọlámilékan Àyìnlá ó fi sójú òpó ayélujára Instagram rẹ̀ wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí òun kò di ọlọ́wọ́ kan tí kò sì gba ẹ̀mí òun pẹ̀lú bó ṣe jásí pé orí òun gangan òní máṣíìnì tí ń ṣiṣẹ́ náà ni ó fẹ́ bọ́ sí bí òun kò bá dun ara ni níṣe ni òun yóò ti di ẹni àná báyìí. Bákan náà ló ní lóòótọ́ ni òun fi ara gbọgbẹ́ ṣùgbọ́n ẹ̀mí sì wà, ìrètí ó sì ń bẹ lórí ìṣẹ̀lẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ sí i. Lábala ìròyìn òkèrè, àwọn ẹlẹ́wọ̀n kan ṣekú pa ọlọ́pàá 3 kan ní orílẹ̀-èdè France ní agbègbè Ìkáfé-Ure ní apá àríwá ìlà oòrùn France. Ó ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé pẹ̀lú bọ́n ṣe ní àwọn ọlọ́pàá náà ni wọ́n fẹ́ kó àwọn ẹlẹ́wọ̀n yẹn kúrò ní inú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n wà lọ sí inú ọgbà ẹ̀wọ̀n míì láti ìlú tí wọ́n pè ní Rouen sí ìlú Evrox tí wọ́n ní àwọn ẹlẹ́wọ̀n ni wọ́n ti ní àwọn ènìyàn tí wọ́n wà nínú ọkọ̀ bọ́ọ̀sì kan tí wọ́n sì ṣe ìkọlù sí àwọn tí wọ́n kó wọn lọ tí wọ́n pa ọlọ́pàá 3 ní wàràǹṣeṣà nígbà tí wọ́n ní ọlọ́pàá 2 míì ni ó tún fi ara pa. Wọ́n ṣe ní àlàyé wípé àwọn ẹlẹ́wọ̀n ọ̀hún ó ní wọ́n ti dá padà sí ibi tí wọ́n ti ń bọ̀ tẹ́lẹ̀ tí wọ́n sì ní àwọn yóò máa fi ìròyìn náà léde nígbà tí ó bá ti ń lọ. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àṣálẹ́ ti tèmi. Mo lórí yẹn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ kú àìbínú títí di òwúrọ̀ ọ̀la tátún máa padà mú ìròyìn míì wá. Ẹ bá mi share rẹ̀, kẹ́ bá mi subscribe sórí ìkànnì yìí, kẹ́ máa fi tiyín gbé tèmi lárugẹ. Ikú ò ní pa wá kó tó di ọ̀la.
oorun ayọ̀ òun náà la ó sì sùn ó dàárọ̀ o.